الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. adúpẹ́ fún Ọlọ́run. Alhamdulillah. Àṣẹ àdìkú bí àti ìgbẹ̀fọ́ Ànábì Sallallahu alaihi wasallam. Níbi àti sábà ìpín níjọ́ Sunday àti Tuesday àmọ́ sí ìtọ́júmọ́rọ̀ muamalat maliyya. فقه المعاملات المالية. الحمد لله. Apá kan àmọ́ sí jùkú báyìí, apá kan àmọ́ sí ní pásìkò bá sí gbà wá alhamdulillah báyìí. Kí ló wà fún balẹ̀ sí fún wa o. Ó jẹ́ kí ó jẹ́ dáadáa fún wa. Kí ó mọ́ sí ní ìdálẹ́jọ́ ogún fẹ́ni kọ̀ọ̀kan wa. Inshallah ta'ala, mẹ́ta bá rẹ̀ tó ní àwọn ìbéèrè ìtọ́jọmọ́rọ̀ owó ọ̀rọ̀ bí àwọn àyíká ti sáájú bóyá àwọn kan bí aláwọn àrùjú kan tó yẹ pé a fẹ́ gbẹ́rẹ̀ yìí parí sí nínú àsìkò díẹ̀ tàà rí nígbà láti kọ́ ẹ̀kọ́ tàlé ìtàn káfí sí bismillah alónìbèrè sí ọ̀kẹ́ kọ́ dìrò kí ìbéèrè. Bẹ́ẹ̀ pé ká ní ẹ bá jẹ nìkan ní ẹ̀yẹn jẹ́ lówó ká sáwọn owó bí 500 ẹ̀wá ní oníṣọ́gbọ́n fẹ́ gbówó ẹ̀bọ̀t ẹ̀wá òkúkẹ́ lè sanwó yẹn ẹ̀wá fẹ́ fún ẹ̀wá ní 400 lọ́wọ́ ẹ̀wá fún 400 ní ẹ̀wá sọ́wọ́ sí ẹ̀yẹn ní máa mú sójà kí ọ̀sọ̀ pé ṣe kó fún ẹ̀yẹn ní 100 náírà. Ìbéèrè òkú tí ó yé ìbéèrè ní pé ẹnìkan jẹ ẹnìkan gbèsè tó rẹ̀ jẹ́ 500 naira. Ẹni tó wá ń gbèsè yìí tí wọ́n pe onígbèsè nínú kí ó wọ́n ní alìmọ̀díyìn nínú pé ó Alìmọ̀díyìn ẹni tí ó jẹ́ àyẹ̀wò kí ẹ̀bí jẹ́ ń gbèsè wọ́n ń pè ní àdáìn tó yá ìrìnlẹ̀ ẹni tó pé ló ní owó tó yí ọmọ lọ́wọ́ èèyàn tí ẹ̀fí jẹ gbèsè ó jẹ́ pé ó yá ìrìnlẹ̀ o àbí èèyàn ra àkẹ́ lọ́wọ́ rẹ̀ ní tọ́yì tó wá jẹ́ pé èèyàn wá ọ́ntọ̀ jẹ́ 500 sọ́nà wọ́n lọ bẹ́ẹ̀ tí ó jẹ́ lówó pé dàkùjọ jẹ́ kí n fún ọ ní 400 naira kó sí kíni kó bùnmí ní 100 naira tí bàbá ìgbèjọ́ kan pé inú mọ́sìkì bí náà ní tàbí ní ìtàmì agbẹ̀ẹ̀kan ní àsọ́lẹ̀hù tí ẹ̀rẹ́ sí àsọ́lẹ̀hù kú náà ní pé kéèyàn ó mẹ́nu bá nǹkan lábẹ́ sọ́lẹ̀hù gan sọ́lẹ̀hù ní pé kéèyàn ó wá ọ̀nà àtọ́sí sí ọ̀rọ̀ owó tí ń bẹ láàrin àtẹnìkan ẹ̀tọ́ ẹnìkan ní iye báyìí ṣùgbọ́n ní yìí fẹ́ fi nǹkan mí ìdípò rẹ̀ tí ò ní jẹ́ yíun tí ò ní tó yíun tí ò ní dáa bí nǹkan wọ́n pè ní àsọ́là jẹ́ pé ìyàwó bá ìdàkùn tí mo ní ìdàkùn bá ń gbà bẹ́ẹ̀ àlùfáà sọ wáyé pé wà sólè ò khair tó jẹ́ orí tó bá jẹ́ wọ ọ̀nà pàmò wọn náà kàtọ̀ sí ọwọ́ nǹkan dáadáa bẹ̀m̀bẹ̀ fún wa orílẹ̀ náà báyìí náà ọ dáa lẹ́sọ́ bí níbẹ̀ ẹgbẹ́ tọ́lọ́tọ̀ bá ti fara mọ́ ibà wọ́n ń pe irú ilé àrífà tó mẹ́lúbá lábẹ́lá dọ́à wa ta'ajjal ìtìrántí mẹ́sàlá gẹ̀rẹ̀ lè báyìí yẹn lè sọ pé pẹ̀lú tó jẹ ló pé dákùn gbàwó yìí kó yọ̀ǹda ìdíkò fún mi tó ti fara mọ́ kọ́mpínì síta tí ọ̀wọ̀ fara mọ́ nìkan ni ìgbò tó dáa tó jẹ́ pé ọ̀yẹ́ tí ó ti wà náà mọ́jẹ̀ wọ́n pé ẹ̀yà ló iye òtọ́ ti wá yá nínú kò sí kẹ́ni ọ̀rọ̀ fún tó bá jí tí kọ̀díṣẹ̀ wọ́n gbé èèyàn lọ bẹ̀ ìbárakùnjọ kò sí báyìí wọ́n sì gbà bẹ́ẹ̀ náà tó kí èèyàn gba ẹ̀tọ́ rẹ̀ ní bó ti bá kéré ọ̀sọ̀ tí kọ́mọ̀ sí kẹ́ni ọmọdé ìkẹgbà ilé ní náà bismillah sọ́yé ọgbọ́n bẹ̀rẹ̀ afá Safiyullah bismillah. Ìbéèrè mi ní pé ẹni tó ń tajà wá kọ́sọ́mọ̀ tó fẹ́ bá rajà ó sì máa ń ta ọjà tí ẹni bọ́ọ̀kì kí má pẹ̀jú wá ní tó ń ta àwọn báàgì ráìsì so ìyẹn wá kọ́sọ́mọ̀ wá pé ìdọ́kùn táwọn tó
tó ń bá yín gbé rice wá tí bá yín gbé wá ẹ̀yẹ ìsanwó lẹ̀ tó yìí ó máa ń ṣìpù ju lọ so wọ́n ní kẹgbẹ́ 20 náà ra rice kan gbà ní 20 náà ra báàgì kan gbà ní ìgbà tó wá yá ìgbà tó sanwó fún ẹni tí ó ní ṣọ́ọ̀bù ìgbà tó sanwó fún tọ̀tán ó bá di ìgbà tí wọ́n padà gbé ọjà wá ó ti di 25,000 naira ṣé ẹni tó ní ọjà yẹn yóò béèrè owó lọ́wọ́ kọ́sítọ́mà níbí. Barakallahu fi ìbéèrè yìí pọ̀ pé sọ́jí wa àti ìbá rán ẹnìkan Sheikh Umar ọmọ ta oúnjẹ alápò wọ́n ní pé Sheikh Umar oní ìdí àpò ráìsì kan onílè yìí báyìí ó sì gbá orí pé 20,000 ní àpò ráìsì náà bá ní dápadà sí bẹ́ẹ̀ ọlọ́dún sáwọn náà nígbà tí ó fi wá di àsìkò díẹ̀ ẹnugbà tí ó fi tó ti gbówó lọ́wọ́ mi tí ó bá fi gbé ráìsì wá ráìsì sí kíni owó ìtí kíni ó ti bí òkè sí dípò 20,000 ti di 25 sẹ́ni yóò bí léèrè 5,000 ní kan bí ẹ̀rí ó ní àwòrán tó pọ̀ tí wà rí tó jẹ́ pé kò tí ìrà lẹ́nu kan ní pé ìkan méjì rí o tó jẹ́ pé akọ́ ẹ̀kọ́ kọta ń pè ní asálàm tàbí asálàf pé kí yọ sanwó lẹ̀ fún ọjà kan tí ò tí ì sí nílẹ̀ tó jẹ́ pé nígbà tó báyẹ̀ lè yóò sí gẹ́ni yóò tó san wọ́n pe asálàmù àti pẹ́lú bá bí àwọn ìjókòó yìí tó yẹ̀ lẹ́rẹ́ tagan tí wọ́n pè ní taqdimu thaman wa ta'khiru al-muthman tàbí ta'khiru al-mathmun kéèyàn ó fi owó sílẹ̀ ní ṣáájú tó jẹ́ pé lẹ́yìn lẹ́yìn wọ́n sí gẹ́ni tó fi gba ọjà nípa tí wọ́n pè nínú ìṣẹ̀lẹ̀ Islam a lè rówó tí owó àti ọjà tá fẹ́ rà agbọ́dọ̀ rí kanú méjì táà bá fẹ́ méjì agbọ́dọ̀ rí kíni ló kárí tọ́pá mọ̀ létí kíni tàbí ká sì rí kíni tọ́pá mọ̀ san owó tàbí yá àbọ̀ ká mọ̀ sí kíni ká mọ̀ ní kọ̀ọ̀kan bẹ̀ ilé ọ̀dá o nígbàun kí o mọ́ ká mọ̀ òṣòwò òṣòjà kápa tàfúra wa ilé òun láti ẹ̀ tó fi fún o ṣọ́ọ̀fù ó sì léwọ̀ fún wa o àná ẹ̀sára ń sí léwọ̀ kí o mọ́ ta ọjà tí ó sí ọjà táàrí táàtọ́ mọ́ròyìn ẹ̀ àti owó táàrí agbọ́dọ̀ rí kanú méjì tábá ti rí kanú méjì á mọ ìròyìn kejì tí ó ní yàtọ̀ sí nínú abala àdísìwá lórí eléyìí pẹ́pẹ́ àfáà sọ́nà bẹ́ẹ̀ àná ẹ̀sára wọn ní náà sọ̀rọ̀ sọ́lá àbẹ́ ìkáàlì bìkáàlì kí o máa ta ọjà tí kọ́ yóò máa fi gbèsè tágbèsè yóò máa fi gbèsè ní pé owó bẹ̀rẹ̀ ọmọ mi ṣáàlá ọjà náà dìkẹ́ kárí ìwọ́n ló bẹ̀rẹ̀ rẹ̀ sí ọ̀kan ọ̀dá ọ̀ sí ìwọ̀n ẹmọ owó tàbá ti wá rí owó tàbí kí ni owó báyìí táà tí ìrọ̀jà ilé owó nù sálàm wípé ọ̀sán owó lẹ̀ fọ́jà tí wọ́n sí kí ni àǹfààní sálàm náà ni pé owó tèèyàn ọ̀sán ní èsì yóò kéré sí àsìkò náà lápẹjúwe epo púpọ̀ lásìkò yìí àbí àgbàdo púpọ̀ lásìkò yìí báyìí ẹnìkan sì ní ẹ̀dì àgbàdo nínú oṣù Rọ́jà pé ó máa ń wọ́n gbà náà ó ti wá sọ lẹ̀ pé ṣé wọ́n wá owó ní àgbòfin ní mo ní ìdí àgbàdo ẹ̀dìríkà báyìí àbí àpò báyìí tí ó rí báyìí tó rí báyìí tó rí báyìí tó dùn ẹ̀rí báyìí pẹ́ ń gbà nínú kíni nínú oṣù Rọ́jà wá ìtàn ìbí ti sanwó lẹ̀ ní mọ̀ ní tí kíni ọjà ṣe kọmọ́ ló sàfàdé bí owó yóò lò fún tó fẹ́ lò fún kódà àgbàdo táà gbà yìí tó wọ́n fẹ́ rà yìí kò gbọ́dọ̀ wà mọ̀ áyíyàn gbọ́dọ̀ lè pẹ́lẹ́ àgbàdo inú oko omi gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀ àgbàdo sáà ni a sì mọ́ gbogbo yìí rẹ̀ afọ́lọ́ máa ní yọ́lọ̀ gbé láti Mẹ́kà ní o yọ́lọ̀ gbé láti London ní o yọ́lọ̀ rà wá ti bẹ̀ ní o kò sí gbé o àti yóò gbé báyìí mo sọ yọ́lọ̀ rà wá ti kéde ní o mẹ́sàlì tí wọ́n sáà ń tàà látọ̀ ní agreement sí lórí gbọ́dọ̀ sí gẹ́ni gbọ́dọ̀ rí fọ́n kí ọba sí má
látò bọ́ sí ibi abala kí mọ̀ pé àwọn àgbọ̀dọ̀ wà sílẹ̀ mọ́ kí wá ní àfi tí báwọn ilé ọ̀rọ̀ mí lè bá lọ bẹ́ẹ̀ náà wá ní ráìsì táwí tágbó ti jẹ́ pé ọ̀nà sálàmù ni ọ̀rọ̀ pé wọ́n kàkò sí gẹ́lẹ̀ ọ̀kátá ní ọ̀kẹ́ tó ṣe tí ọlọ́run náà sàǹfàní bí owó ó sì ọ̀pẹ̀ ó sì gẹ́ nígbà náà ọ̀tọ́ pé bá tí wọ́n ṣe yí pé ó ti sanwó pé wọ́n fẹ́ gbé délé nígbà lọ pé wọ́n ti rí kó ti wọ́n fáti wọ́n tọ́ wọ́n gba owó kan lọ́wọ́ ẹ̀ gáàsì sí gẹ́ni sọ pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rọ mi wọ́n ẹ̀ sí gẹ́ni tí wọ́n sí ti wọ́n wo tí kí n bá yíra ìbáwo ẹsẹ̀ tó bẹ̀rẹ̀ agreement tuntun míì lọ́nà tó bá lọ gbé dé tọ́lọ́ fẹ́ gbólówó rẹ̀ yọ́dà ẹ̀dẹ̀já lè ṣe ìwọ̀n tí yọ́ yíká ìgbà yìí ó ṣe o tó ní tẹ́jọ́ láti jẹ́ nìsí pé iye báyìí tọ́nà tó kò sì ní rọrùn bẹ́ẹ̀ láti rà fún ìyọ̀ sọ́bà ó ti pé pé lọ́nà yóò àti wàhálà lọ náà ilé jẹ́ sókè ọ̀rọ̀ mẹ́bí náà ní ká tẹ̀lú báyìí wọ́n ké bí ìrìn àwọn ṣáàlá akẹ́kọ̀ọ́ lásán ni o wọ́n ti jókòó tí ń bọ̀ ṣáàlá ìbéèrè lórí ọ̀rọ̀ náà ni ìbéèrè mi wípé kí ni ọ̀rọ̀ nípa POS. POS jazakallahu khair inshallah gbọ́lọ̀ àkọ́dá àti sọ tó jẹ́mọ̀ POS níbi àwọn ìjókòó tó ṣáájú lọ inshallah àmà tó ó ní ìjàsìkò tó pọ̀ tátọ́ ni tó sì náà wọ́n tẹ́tọ́ ni jazakallahu khair. Ìbéèrè mi wípé ṣé tí èèyàn bá yá ìlú èèyàn fún ní 2000 ó lè rí ṣe nǹkan ìgbà tó wá fẹ́ dáwó yẹn padà bóyá inú ẹ̀ tí wá ti bọ́ sí àsìkò tí ìlú wá fẹ́ dáwó yẹn padà fún mi ó wá fún ní 1000 sí wá jẹ́ 3000 ṣé èyí ẹ̀ lè gbà. sọ́ọ̀bù ni bẹ́ẹ̀ náà sókè rí yìí ìyàn fẹ́lọ tó wá jẹ́ pé èèyàn ọjà lówó abẹ́ẹ̀kọ́ wọ́n tó wá fẹ́ dá padà wá ní pé àná mọ́ ní ó sì dára fún mi wọ́n tó fún ní nǹkan kan wọ́n tó wà ti bèèrè tí ó sì rú mọ́jẹ̀mú tẹ́rí àlékún tí wọ́n ní ọ̀dá èlé sí ẹni ọ̀dá tí ó dìrìbà ó ní àzíyádá al-mashruta ẹgbẹ́ o àzíyádá al-mashruta èlé tó jẹ́ pé adámọ́jẹ̀mú ẹ̀ nígbà adámọ́jẹ̀mú pé wọ́n yíyọ lówó iye ó sì rí ó sì lè ní ọ̀dá o àmọ́ tọ́kàn tí mẹ́wàá pápọ̀ tí mẹ́wàá tó sì rẹ̀ ní ilé ọ̀dá náà súnà ìgbà pẹ̀lú nígbà ẹgbẹ̀sọ̀ sásọ́fánà rẹ̀ pé khairukum ahsanukum qada'an khairukum ahsanukum qada'an nítorí orí jù nínú yí ní tó jẹ́ pé tó bá yà nígbà àwọn èèyàn tí ó bá san àbí ọ̀yẹ̀ tọ́kàn bẹ̀rẹ̀ rẹ̀ tí ó dápadà yóò dápadà dáadáa yóò sì kíni o inú dápadà dáadáa ní pé èmi ìmọ̀ orí pé ara mọ́rí fẹ́ fi orí nǹkan báyìí ọ̀dá ó sọ mọ́ jẹ́ pé kíni o Kọ́fẹ́ jápọ́lá, ìbá ìlú rẹ̀, ń pè àti wọ́n pè ní ṣogún dígé ní ṣogún dígé ní ṣàmbẹ́ o, sàánù, bákàlá fún ìtúkọ̀ àmọ̀ sọ ìṣàlá lásìkò ní, ọ̀rọ̀ pé rẹ̀ sí ṣàlá lásìkò ní gbogbo rẹ̀, sálámà ní.